padà sí ti gbàlì ẹni tí ó bá lè ṣẹbọ kó má jọba wa bàdé bá wù pásítọ̀ dé kó lọ dáadé ẹ̀gún mùsùlùmí tó bá fẹ́ jọba kó gbà Mẹ́kà lọ. Hustle and bustle everywhere. Mo ti máa blow lọ́jọ́ kan. Hustle and bustle everywhere. Mo ti máa di star lọ́jọ́ kan. Ọwọ́ mi ló ṣe ẹ̀gúsí. Èmi ni màá jọ bẹ́ẹ̀ mí dandan ni. Orúkọ mi ni Tèmítọ́pẹ́ Ọláoyè. King Táyé ṣe tí àwọn èèyàn máa ń sábà pè ní Orlando ọ̀rẹ́. Ó clear. Ohun tó tún mú mi dùn lẹ́yìn ìgbà tí mo kọ orin yẹn tán. There was a day tí mo ń wọ Facebook tí mo kàn ń ṣeré mo tún wá rí Wọlé Ṣóyínká bàbá wa tó tún sọ same thing mo ní yes mo ti kọrin tẹ́ńgbà yẹn o Táyé ti gbọ́ kí n tó tún gbọ́ lẹ́nu bàbá bí àwọn tí wàá lè ṣé kémi tó kọrin ọ̀bọ̀ ẹ̀mí ò tí ì rí. Èṣù is not Satan, quite different. Èṣù láàlú èṣù ìdìkà èṣù méjì ló wà gbogbo wọn Sátánì mẹ́. Satani ṣe rí ibi tí problem yẹn ti wá ibi tá a ti ń ṣe ìtumọ̀ bíbélì ni ẹ̀gẹ́t iṣẹ́ ńlá làwọn bàbá wa tó ṣiṣẹ́ yẹn tó bá wa tún bíbélì tí Yorùbá iṣẹ́ ńlá gbáà ni wọ́n ṣe ìgbọ́n sí wọn bá ṣe àwọn iṣẹ́ yẹn ó yẹ káwọn kan mọ̀ wọn kankan àmọ́ nígbà míì little amendment ni ó lè jẹ́ bẹ́ẹ̀ ẹ̀gẹ́t Èṣù is not Satan mo dẹ̀ lè náà fàbí méjì sí mẹ́ta bíbélì wí fún wa wípé akọrin ni Satani wúrà ni Ọlọ́run fi dá wọn ló rẹwà púpọ̀ agboolé èṣù ń bẹ ń fẹ̀ èèyàn dúdú ni kì í sì kọrin ẹ ti rí yàtọ̀ ẹ̀ àbí àgbọ̀ pé èṣù ń kọrin so ibi tí problem yẹn ti wá nìyẹn ẹ get èṣù is quite different from Satan. Èṣù méjì ló wà. Èṣù alákọ̀ọ́kọ́ ní ìgbà tí Ọ̀rúnmìlà bára Agbómirodó ní ìgbà tí bàbá ṣe bí ẹni kú ká di dojú ká ṣe bí ẹni kú gbogbo àwọn òrìṣà tó kù bó ṣe ń wá Ṣàngó bó ṣe ń dé àmọ́ ní nǹkan kan lọ́dọ̀ Ọ̀rúnmìlà bá ń gbé nǹkan táwọn ń wò nípa ìgbà tí èṣù eléyìí débẹ̀ ẹ̀kọ́ ló bẹ̀rẹ̀ sí ní sun èṣù kan nìyẹn oṣù kejì òun la gbọ́ tẹnu ikú rẹ̀ fẹ́ yẹ. Ok ní ayé tá a wà ẹ́ sìn ṣáà àwọn tó wẹ́ pé a gbọ́ tẹnu ikú rẹ̀ fẹ́ yẹ ni wọ́n ṣé ká torí ẹ̀pọ̀ wọ̀nyẹn ní Sátánì. So èṣù yàtọ̀ sí Sátánì quite different. Èṣù ara àwọn ancestors wa ni òun kọ́ ni Sátánì tó ń wí so bó ṣe rí nìyẹn.